A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Àjọ àwọn òṣìṣẹ́ NLC àti àjọ olókoòwò TUC ti fagilé ìyanṣẹ́lódì tí wọ́n ń gbáradì fún látàrí àyọkúrò ẹ̀kúnwó epo. Olórí òṣìṣẹ́ fún ààrẹ Fẹ́mi Gbàjàbíàmílà ló ṣàfihàn yìí ní alẹ́ ọjọ́ Ajé lẹ́yìn ìpàdé òṣìṣẹ́ àti ìjọba àpapọ̀ ní ilé agbára. Nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní ìjọba àpapọ̀, àjọ òṣìṣẹ́ àti àjọ olókoòwò yóò ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ alápapọ̀ láti ṣàgbéyẹ̀wò ẹ̀kúnwó owó òṣìṣẹ́ tàbí ìmóríyá nígbà tí àkókò bá tó. Síwájú àkókò yìí ni àjọ NLC àti TUC ti ń gbáradì láti gùnlé ìyanṣẹ́lódì jákèjádò orílẹ̀-èdè bẹ̀rẹ̀ láti ọ̀la lọ. Bákan náà ni a gbọ́ wípé iléeṣẹ́ kóòtù ní Àbújá pàṣẹ fífagilé ìyanṣẹ́lódì láti ọ̀dọ̀ àwọn àjọ òṣìṣẹ́. Gbàjàbíàmílà fi kún un wípé lára àwọn ọ̀rọ̀ tí àwọn sọ lé lórí ni ètò ẹ̀kọ́, àtúnṣe ìfọpo, àtúnṣe ojú pópó àti ojú irin jákèjádò orílẹ̀-èdè. Ó ní gbogbo ìbéèrè NLC àti TUC ni ìgbìmọ̀ yóò mójútó. Ní ìkẹyìn, àjọ òṣìṣẹ́ gbà láti ṣe ìdádúró ìyanṣẹ́lódì pẹ̀lú ìbuwọ́lù láti ọ̀dọ̀ ààrẹ àti akọ̀wé ẹgbẹ́ wọn, pẹ̀lú ìfọwọ́sí láti ọ̀dọ̀ akọ̀wé àgbà fún iléeṣẹ́ mínísítà iṣẹ́ àti ìgbanisíṣẹ́ Kasholom Daju. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ilé-ẹjọ́ tó fìkàlẹ̀ sí ìlú Port Harcourt ti dájọ́ ikú fún pásítọ̀ Chidiebere Okorafor. Okorafor tí í ṣe alámòjútó àgbà fún ìjọ Altar of Solution and Healing Assembly ní ìlú Òyìngbò, ìpínlẹ̀ Rivers, ní ìgbẹ́jọ́ wáyé lórí bí ó ṣe pa ọ̀gá akọrin rẹ̀ Ọlúmà Nwàgbà lẹ́yìn tí ó fún un lóyún. Bákan náà ni ìgbẹ́jọ́ wáyé lórí bí ó ṣe pa ọ̀rẹ́ Nwàgbà, Chigozie Ezenwa, pẹ̀lú ọmọ oṣù mọ́kànlá ọwọ́ rẹ̀, Chrisabel, ní ọjọ́ 11 oṣù kejìlá ọdún 2017 ní ìjọba ìbílẹ̀ Òyìngbò ìpínlẹ̀ náà. Adájọ́ Eso Benson sọ wípé ẹ̀rí àti ìjẹ́wọ́ láti ọ̀dọ̀ pásítọ̀ fi hàn gbangba wípé lóòótọ́ ni ó ṣe àwọn ẹ̀sùn náà. Ìdí nìyí tí adájọ́ fi pàṣẹ kí wọ́n so ó lọ́rùn dìrọ̀dìrọ̀ títí ẹ̀mí yóò fi jábọ́ lára rẹ̀ tàbí kí wọ́n gún un lábẹ́rẹ́ oró. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé àwọn obìnrin yìí lọ bá pásítọ̀ nílé láti bá a sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ oyún tí ó wáyé nígbà tí ó fi ọgbọ́n tà wọ́n lọ sí inú igbó níbi tí ó ti hu ìwà láabi ọ̀hún ní ọ̀nà méjì. Ọwọ́ ọlọ́pàá tó pásítọ̀ lẹ́yìn tí ọkọ Ezenwa ké gbàjarè lọ sí àgọ́ ọlọ́pàá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn ẹbí tí wọ́n fara kááṣá nínú ìṣekúpani tí ó wáyé ní ilé ìjọsìn St. Francis Ìjọ Àgùdà ní ìlú Ọ̀wọ̀, ìpínlẹ̀ Ondo, nínú ìdojúkọ àwọn agbébọn ni wọ́n ṣèdárò lórí òfò àti àdánù tí ó dojúkọ wọ́n. Bí a kò bá gbàgbé wípé èrò ìjọsìn tí iye wọn tó 141 níbi tí a ti rí ọmọ wẹ́wẹ́ àti arúgbó ni wọ́n ṣekú pa lówùúrọ̀ ọjọ́ ìsinmi nígbà tí ẹ̀sìn ń lọ lọ́wọ́. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò lẹ́yìn ọdún kan ni Monogbe Rita, tí ó pàdánù ọkọ àti àbúrò ọkọ rẹ̀ méjì, ti sọ wípé òun kò lè gbàgbé ọjọ́ burúkú ọ̀hún láéláé. Rita, tí í ṣe ìyá ọlọ́mọ 5, sọ wípé òun pàdánù ọkọ òun ọlọ́pàá, 2 nínú ẹbí ọkọ rẹ̀ lóbìnrin àti ọmọkùnrin rẹ̀ tí ó wà láyé pẹ̀lú àṣìṣe lórí. Ó ní wọ́n fún òun ní $25,000 (500,000). Ìjọ pàápàá ran òun lọ́wọ́ pẹ̀lú owó okòòwò pẹ̀lú ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ fún àwọn ọmọ rẹ̀. Òun sì fi owó náà ra ẹ̀rọ ìlọta láti fi wá jíjẹ fún àwọn ọmọ rẹ̀. Bákan náà ni arábìnrin Stella Ogbefun náà kérora wípé wọ́n pa ọmọ òun tí ó ń kọ́ nípa ipò ògùn fámásì ní iléèwé gíga Benin Uniben. Ó ní ọmọ náà, tí orúkọ rẹ̀ ń jẹ́ Tony, wá gbé ní ọ̀dọ̀ òun títí wọ́n fi fagilé ìyanṣẹ́lódì ní ilé ẹ̀kọ́ rẹ̀ kí ó tó ṣe kòńgẹ́ aburú yìí. Tony àti àbúrò rẹ̀ ni wọ́n jọ yìnbọn fún kí
kí Ọlọ́run tó kó àbúrò rẹ̀ yọ ní ilé ìwòsàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Lánàá ni ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ tí yóò ṣe àtúnyẹ̀wò náírà 30,000 owó oṣù òṣìṣẹ́ tó kéré jù láti lè dí àlàfo àyọkúrò ẹ̀kúnwó epo. Gómìnà Ṣèyí Mákindé ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ yìí nínú ìpàdé pẹ̀lú olórí àjọ òṣìṣẹ́ ìpínlẹ̀ náà àti aṣojú ìjọba ìpínlẹ̀. Lára àwọn olórí òṣìṣẹ́ tí ó pèsè síbi ìpàdé ọ̀hún láti rí olórí àjọ òṣìṣẹ́ NLC, olókoòwò TUC, olùkọ́ NUT, òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀, àjọ dókítà, ìgbìmọ̀ olùjíròrò àti àjọ òṣìṣẹ́-fẹ̀yìntì. Nínú ọ̀rọ̀ rẹ̀, Mákindé sọ wípé ìgbìmọ̀ náà ní ojúṣe láti pinnu lórí owó oṣù tuntun kí ìpínlẹ̀ sì ṣe àlékún ọrọ̀ ajé tí a mọ̀ sí internally generated revenue. Ó wá rọ ìgbìmọ̀ náà láti ṣiṣẹ́ lórí àlékún owó oṣù tó kéré jù fún ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀yọ́. Alága àjọ òṣìṣẹ́ Káyọ̀dé Martins nígbà tí ó ń fèsì sọ wípé ó yẹ kí àlékún owó oṣù àwọn òṣìṣẹ́ ti wáyé tipẹ́ nígbà tí ó fi dá gómìnà lójú wípé ìgbìmọ̀ náà yóò ṣe ọ̀rínkinnìwí àtúnyẹ̀wò tí yóò ṣe ìtẹ́wọ́gbà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká òṣèré obìnrin Ìyábọ̀ Òjó ti fèsì sí ìjọba ìpínlẹ̀ Èkó lórí ìwé àkójọpọ̀ owó orí tí ó gbà láti ọ̀dọ̀ àjọ owó orí Internal Revenue Service. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé wọ́n pa á láṣẹ kí Ìyábọ̀ san gbèsè owó orí tí iye rẹ̀ tó 18 mílíọ̀nù náírà láàrin ọjọ́ 7 tàbí kí ó fojú winá òfin. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìjọba ìpínlẹ̀ Èkó, wọ́n ní owó yìí jẹ́ àpapọ̀ gbèsè tí ó jẹ ní ọdún 2021 àti 2022. Ṣùgbọ́n Ìyábọ̀ ní láyé òun kò ṣetán láti san owó kankan. Nígbà tí ó ń ṣàfihàn ìwé owó orí náà lórí ẹ̀rọ alátagbà Instagram ni Òjó sọ wípé òun kò ní san owó, òun sì ṣetán kí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú òun. Ó wá béèrè lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Èkó àti ìjọba rẹ̀ wípé báwo ni wọ́n ṣe òǹkà owó gọbọi yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.